Bible. Wà lé kàsí ìbàdàn báìbù náà máa tún ta ló lè wá pé gbogbo ní ìsìn bàbá ìdúró lọ́wọ́ gbà. Ta ló kúrò fún ẹ? Owó àjòkúrú sọ. Lálàyé ni o. Hey! Báàgì o. Àfi Bíbélì ti ṣọ́rọ̀ lọ. Ọmọ bá ti máa jà ní ìkọ̀kọ̀ ò ní gbọ́. Ẹ tó ṣe wà ẹ́ o mọ̀ pé no o mọ̀ pé ó ti débi ọ̀la ẹ̀ o. No, like seriously, wo ra ẹ̀ gbóhùn rẹ̀ náà. Ọ̀gbóhùn pẹ̀fà rẹ̀. Wàhálà owó ló wà ń bẹ̀. Ìyá ti kúrò lára ẹ̀ báyẹn. Níbẹ̀ mo sọ fún ẹ. But the issue is kò ṣe kó o kàn ní owó yẹn kó máa ṣiṣẹ́ fún. No, na normal thing. Because sórí àwọn olówó tí wọ́n gan wò yẹn no get nǹkan kan nígi ọ̀la wọn sórí owó tó gbé yẹn dandan ni ó máa ní ṣé wọn kò bó ṣe gbówó yẹn ó tún gbé bíbélì sórí bíbélì yẹn àwa gangan àwa ni which is me èmi gangan ni fẹ́ mú ẹ débi tó ti máa rí owó yẹn ni fẹ́ mú ẹ débi ọ̀la yẹn èmi gangan lọ̀rọ̀ tí ń gbérú bíbélì tó mú. But Àdìṣadé má ṣe mistake o ìkan tí mo ń try láti sọ ni pé mo rówó mo tún gbé Bible ẹ̀yin kọ́ ni mo rí pẹ̀lú láyé. Torí bíbélì tí wọ́n ń sọ yẹn bíbélì ní lóòótọ́ èmi gangan lọ́wọ́ Ọlọ́run ti wà nú ẹ̀ ọ̀rọ̀ tó kọ sínú ìwé mímọ́ yẹn èmi gangan yẹn. Bíbélì yẹn gangan òun lálàyé mi kan. Bẹ́ẹ̀ni èmi lọ̀rọ̀ tó máa gbé ẹ débi ìwé yẹn gangan ìwé yẹn lálàyé mi àwọn gangan ló wà nídìí àwọn ló wà lẹ́yìn ọgbà tiwa táwa fífi àwọn ni ò jẹ́ káwa owó igi tí wá ti súnmọ́ wọn ò gẹ́ẹ̀tì lọ́bọ̀ tí wá ṣe ń ṣe kíni ó ṣe ta pọ́ǹpì so tó bá ti di jẹ́ kó ọlá tó kó rí. Ok tí màá ti wá rí yín báyìí ìwé ẹ̀dẹ̀ sọ pé owó ti dé nìyẹn. a ló ti lówó sẹ́ẹ̀. ẹ̀wọ̀ dé reason yẹn mo gbà tí mo wò ó mo á wò pé kò sẹ́ni bọ̀ tí mo fi wá bá ju Àdìṣadé lọ ẹ̀yẹ́ mọ̀ pé yìí náà lè jẹ́ Ọlọ́run ò ṣìnà ọ̀nà. No problem. Èmi lọ̀rọ̀ tí ń gbénú ẹ̀. No problem ma no problem. Mo máa yọjú sí yín lọ́la. Ẹ ṣé gan. My sister. Ẹ ṣé gan. Ó dàbọ̀. Ó dàbí adìyẹ gólóbà. Ṣé pé àwọn èèyàn ṣì ń lálàá láyé sí i ṣá? Ó ti la náà ní ẹbọ bébí afa advice mi fún yẹn ó dáa gan. Kò ṣe tó. Àmọ́ pé bíbélì yẹn ṣé ìgangan lè wà nù bíbélì yẹn? Ṣé gbèdé mi wà nù bíbélì Ọlọ́run fẹ́ bá tiẹ̀ jẹ́ ni máa gbọ́rọ̀. Ṣé igi tiẹ̀ náà ti súnmọ́ igi sì ìwọ náà ti ń yọ̀? Òkè òun ìwọ náà lọ́sìn lọ deliver aṣẹ́ kan kò níye tó rí lórí ẹ̀ ni. Tí ó bá wọ̀ ṣé wọ́n gò tí ní bá tiẹ̀ lọ ni. Màmá. Ni wọ́n á sọ̀rọ̀ sí o sọ fún mi pé advice ẹnìkan ò dáa. Òkè wọ́n gan fẹ́ clear. Ẹ bá ń bí màmá. Mo tún jẹ́ lẹ́yìn ṣé advice yẹn dá. Ó dà. Ọmọ ilé mi fẹ́ fa wọlé ni o ṣáàmù kó tiẹ̀ wọlé kó ń gbọ́ mi nígbò máa rí mi lọ́la àjọba mi. Ṣadé. Bọ́ọ̀sì. Wàá ṣeré. O ti rí dán yẹn. Ọba àwọn náà ni mo kàn ti ẹ̀ ń yẹ̀wò látàrọ̀ ẹ̀gẹ́. Bàbá yẹn nìyẹn. Sọ̀rọ̀ bàbá tó ń wò yẹn, ọmọ ayé lòun náà kì í ṣẹran rírọ̀ bẹ́ẹ̀ ni. Ibi tó bá le náà la dẹ̀ ń bọ́ ọmọkùnrin náà.
that is it. Lọ́wọ́lọ́wọ́ ilé ńlá ló wà ṣùgbọ́n ó fẹ́ máa ṣàyà gbangba ó fẹ́ máa prove ààrẹ pé òun náà jẹ́ bákan jálágbára ó mọ̀ pé iwájú náà la máa bẹ́kùn bẹ́ẹ̀ ni ẹkùn la wà àbẹ́ẹ̀kọ́ àwa láyé àwa náà lè yìn àwa lọmọ ikú ayé àwa náà lọmọ bí ikú bá ń sọ̀rọ̀ bí òjò bá wá rọ̀ nǹkan confam ẹkùn la wà Wòmíṣadé ajá kan ò dẹ̀ lè bẹ́kùn ní bùbá tí ẹkùn náà bá wá lọ bá ajá ní bùbá tó wà nǹkan ajá yẹn á tún fẹ́ jẹ òun náà ló máa fẹ́ jẹ wẹ̀ confam ni. ní báyìí bí ọkọ bá roko á padà wálé bí akèrègbè náà bá roko á padà wálé nǹkan kan ò dẹ̀ ní kọ́mọ ìjùmọ̀ náà kó máa rìn ẹnìkan ìdí èèyàn mú mi kó máa lọ ṣàdé afẹ́fẹ́ ayé ò ń wà lọ. Adára yádàpọ̀ ọkọ mi, kò sí ẹnìkan àfọlọ́hún. Wo ìpọ̀, wo ni mo wá fẹ́ wọ́n kó lọ báyọ̀ lọ́hùn o. Dada mi mọ̀ pèsè o. Iná bo ní tiẹ̀ wá gbà bó ni mo mọ̀ níbẹ̀ wò ní kankan. Mami, ọkọ mi. kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mo ní kí n wá bẹ àbúrò rẹ wò. Mo wá dọ́dọ̀ sísọ. Nígbà mo débẹ̀, wọ́n sáàní pé ara rẹ̀ kò tiẹ̀ ti ń balẹ̀ o. Pé ṣùgbọ́n ó tún wákà wọn tẹ́ẹ̀sì. Wọ́n bá tún kó tẹ́ẹ̀sì kalẹ̀ rẹ́gẹ́dẹ́. Gbogbo ẹ̀ owó náà ló dálé o. Èèlò náà tún pé báyìí. Wáyé ti tọ̀sán ni mo ní àlọ́rẹ̀ wá wá. Yìí ti ẹ̀wà alágbẹ̀kẹ̀lé kankan mọ́bi tí ti ẹ̀wà lọ báyìí. Wáyé ti tọ̀sán ní gbogbo ẹ̀ jẹ́. Níbo láti rí owó. Owó yẹn náà pọ̀. Màámi ẹ bọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí mi wọlé bóyá kí mi náà lọ bá dókítà kí n bẹ̀ wọ́n pé kọ́tẹ̀ bá a ṣe ẹ̀kan lé lórí ẹ̀wọ̀. tìmí lẹ́yìn má lọ ibì kankan bọ́ọ̀lù rẹ̀ bá dósítà jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ wípé omi ẹkún ni wọ́n fi máa wò ni wọ́n fi máa tọ́jú ọmọ láwọn dósítà òní wọ́n ti bá ń tọ́jú ọmọ mi. Mo ti sunkún ó lé wákàtí méjì tí mo ti sunkún síbẹ̀ mo ti sunkún sí lọ́rùn kọ̀dá lórí owó ní lọ́rẹ̀ wá owó ní kókó ní ọba sọwọ Ọlọ́run ò ní ṣe nǹkan fọmọ mi sí bẹ́ẹ̀ ti jẹ̀rora. 180,000. ọ̀nà owó ló kú ohun tí mo fi tí wọ́n ti gbà báyìí. Màámi ẹ̀yin náà ẹ máa ní sùúrù ẹ tẹ̀ jáde síta bẹ̀rẹ̀ sí sunkún ẹ̀kú jẹ́ ẹ̀kú lábẹ́ fi gẹ́ẹ̀tì owó ni ẹ understand ẹ mọ̀ kátà máa ṣe é sí báyìí ẹ jẹ́ kí a try pé mo máa try láti lọ màá lọ bá pásítọ̀ tí bá bá pásítọ̀ ẹ má wọrí ẹ wò ẹ jẹ́ kí lọ bá pásítọ̀ tí bá bá pásítọ̀ máa tún bá àwọn ọ̀rẹ́ mi kan mo nígbà gbogbo yẹn kan kí owó ẹ wo ẹyẹ máa lọ lé ẹ máa wọrí ẹ máa mẹ ní sùúrù ẹ máa lọ lé ẹ lọ prepare oúnjẹ ẹ understand so èmi náà máa wówó yẹn lọ ẹ máa wọrí ẹ wo ẹ jẹ́ ká tilẹ̀ fún ká máa lọ ẹ ká máa lọ. Pastor. Ẹ kọjọ́ mẹ́ta. Ẹ wo sá ẹ máa ń bínú pé mo ń disturb yín all the time nǹkan tó tẹ ápù ní pé nípa ọ̀rọ̀ àbúrò mi yìí ẹ wo pastor ó ti kọjá bá ṣe rò ó kọjá bá ṣe rò. Kí ló ti ṣẹlẹ̀? ó ṣe wà ẹ̀ ń sì báyìí hospital ló wà hospital ẹ̀ mo ti ń bọ̀ ń sìn màámi gan-an wọ́n wà ń bẹ̀ tó yẹ pé wọ́n ń sunkún. Ṣó kìtìkà tó yẹn ni? Ó le jù bẹ́ẹ̀ lọ mi ò lè bá tó lọ ó le jù bẹ́ẹ̀ lọ nǹkan tó ápù ní pé àmọ́ irú àìsàn yẹn nǹkan tó ti happen ni pé gbogbo owó tí màá mi rí orí ẹ̀ là ń ná lé and end of the day kò sí yàtọ̀ kan ẹ wo méjìlá máa ń jẹun ní èdè tẹ́lẹ̀ ìsìn báyìí ẹ̀ẹ̀kan la lè jẹun kò sún kò sí anything gbogbo owó yẹn orí sickness ẹ̀ náà ń lọ lé lórí èyí mo wá wò pé ibo mo fẹ́ lọ mo fi wá sọ́dọ̀ yìí sá ẹ jọ torí kò yé mi ó tẹ̀ ti sún mi mo ṣe wáyé ó ti sún mi. Ó lágbára o condition sister yẹn critical tó yẹn ìyá ẹ pẹ̀lẹ́ mo máa ṣe o anyway èmi nígbàgbọ́ kan pé Ọlọ́run máa wo sister yín sàn torí ó dẹ̀ mí lójú ṣẹ́rí mo appreciate Ọlọ́run lórí ayé yín sàn fún pé ẹ ti ẹ̀ rántí láti tọ ilé Olúwa wá Ọlọ́run á wà pẹ̀lú yín mo ní ìgbàgbọ́ Ọlọ́run á wo sister yín sàn ẹ fi ọkàn sí pé Ọlọ́run máa wo sister yín sàn ó ti yé yín ẹ má mi kan o. nǹkan tó tẹ̀ wá bá mind mi ni pé mo ṣe lọ sọ bí mo ṣe ń bọ̀ ń sí báyìí wọ́n ní otu ní test kan tó bẹ́ẹ̀ ṣe 180,000 ní ká lọ mú wa so mo ti pé gbogbo àwọn ọ̀rẹ́ mi gbogbo everybody kùsókùsó mo á wò pé mo ti lè lọ ìgbà náà ní church máa mi máa ń wájú àwa náà máa ń wá church o but ìtì báyìí gẹ̀ẹ́rì pé èmi kan ti àti wá church dáadáa ẹ understand ẹ jọ iye tẹ́ bá tẹ̀ lè rí fún wa
tẹ́ ẹ bá tẹ̀lé rí gbogbo ẹ̀ bó tẹ̀ ṣe 100,000 naira kí tẹ̀ ló kó fún wọn ẹ jọ èmi dẹ̀rẹ̀ náà ẹ̀ dẹ̀ mọ̀ pé kò tí ì ṣiṣẹ́ kan tí mo ń ṣe èmi náà ṣe ń wáṣẹ́ kiri ní ẹ jọ torí Ọlọ́run. Brother ṣẹ́rí normally no ó yẹ kó carry out test fún sister yín yẹn is very very important àmọ́ ju gbogbo ẹ lọ Ọlọ́run pọ̀ ní ipá àti agbára láti ṣe ohun gbogbo ẹ wó lè já gbàdúrà. ẹni kẹjẹ ká gbàdúrà mo sọ pé 180 wọ́n ní kí a mú wá ní hospital báyìí mo tẹ̀ ṣe 100,000 naira ẹ jọ a máa gbàdúrà yẹn bọ̀ ẹ tẹ̀ bá mi 100,000 naira kí tẹ̀ ló kó fún ọ lọ́sibítù ẹ jọ. broda mi yes ẹ wó lẹ̀sẹ̀ ẹ já gbàdúrà. ìfẹ́ nígbàgbọ́. ẹ mú nígbàgbọ́. ẹ wó lẹ̀ já gbàdúrà. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa owó ẹ̀ sà 100,000 naira ẹ jọ tó lọ. ó mà ṣe o. ó dàbí pé ẹ understand nǹkan tí mo sọ ẹ mú sọ pé a fi ṣe test fún àbúrò mi fèyí ṣara ẹ jọ tó lọ ẹ jọ. ṣé ẹ nígbàgbọ́ nu Ọlọ́run mọ́ ni ẹ wólẹ̀ Ọlọ́run ló ń ṣohun gbogbo ẹ wólẹ̀ jẹ́ ká gbàdúrà. kẹ́ wólẹ̀ ká gbàdúrà ó yàtọ̀ sí 180,000 naira àníkẹ́ fún wa ní 100,000 naira bó ti ṣe 100,000 naira ẹ jọ. Ọlọ́run á fún wọn ní àlàáfíà ẹ wólẹ̀ bọ́dà ẹ jẹ́ ká gbàdúrà. ìwólẹ̀ ká gbàdúrà. ẹ ká gbàdúrà àdúrà ló lè ṣẹ́gun. bọ́dà èmi gbàgbọ́ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ẹ wólẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà ìyanu máa ṣẹlẹ̀. pé kí n wólẹ̀ ká gbàdúrà ẹ lè bá a rí bíi 100,000 naira báyìí. bọ́dà ìyanu máa ṣẹlẹ̀ ẹ wólẹ̀ ká gbàdúrà ẹ wà ẹ lọ ní. ẹjọ tó lọ bó tẹ ṣe 80,000 náà lè bá a rí ẹjọ tó bá tẹ tó 100,000 naira ẹjọ. bọ́dà fi ẹ náà. bọ́dà ẹ wólẹ̀ náà ẹ já gbàdúrà. mo ní 100,000 naira. ẹ wo bí Ọlọ́run ló ní gbogbo agbára òun ló ní everything ẹ wólẹ̀ ẹ já gbàdúrà. pé prayer 180,000 kí n gbàdúrà. ṣáàdúrà òjòwò lọ ni ẹ wólẹ̀ Ọlọ́run á ṣe pásítọ̀ ẹ lè rí bí 100,000 naira. bọ́dà ẹ wólẹ̀ ẹ já gbàdúrà sí. ẹ wo pásítọ̀ mo máa padà wá rí ẹ má wọrí. ẹ lọ ni. ok bó tẹ̀ ṣe 80,000 naira. ẹ jẹ́ ká gbàdúrà. ẹ má wọrí ó ti yé. ẹ wá. ẹ ṣe gan no problem. ẹ wá ká gbàdúrà. ẹ ṣe mo máa rí later. ó lágbára gan. hello ma Adéṣadé. yes bẹ́ẹ̀ni ma èmi Tìmílẹ́yìn ló ń sọ̀rọ̀ ma bẹ́ẹ̀ni ma èmi ni ma. ok mo ti wà lọ́dọ̀ yín ni. ok kí n dúró dè yín. ok ma mo ti gbọ́ ma kí lẹ wí kí n má wọlé Adéṣadé ẹ̀fọ́ ní ìṣàrà kí ni mo fẹ́ máa ṣe nulẹ̀ mo máa dúró síta dèyìn náà. mo ti gbọ́ ma mi ò ní wọlé àní mi ò ní wọlé kí ni mo fẹ́ lọ máa ṣe inú ilé ọ̀dọ̀ yín. ok ma màá dúró sí compound yín ní pẹ́ àbí no problem ma ok ma. ẹ gbà mí ogunlogun má wọlé bẹ́ẹ̀ náà ni ọjọ́ tí mo ẹ̀ ń pẹ̀lú màámi wáyé báyìí ẹ má wọlé ó ga o ẹ dúró náà kéèyàn má wọlé tí ó ní nǹkan tó special tó wà nílé yìí má wọlé tí bá dẹ̀ wọnú lé yẹn mo lè rí sẹ̀mú àtẹ̀fọ́ rírò